Yes, I come sórí ètò Lady K Ìfẹ́olúwa show. The princess of Oduduwa nation. Let's see, ó lágbára. Ẹ wá ra aṣọ, ẹ wá ra ìjà, ẹ wá ra ìjà. Ẹ jọ̀ọ́ tóbi tán lọ́wọ́ ẹ̀yin ìyá mi, bàbá mi. Mo fẹ́ fi àsìkò yìí tún bẹ̀bẹ̀. Ẹ jọ̀ọ́, ṣé àwọn program tí mo gbọ́ wá síbí. Mi ò bá anybody jà, mi ò búyan o. Èmi kàn gbé wá ní o wípé ká máa fi ṣe kíni, ká máa fi learn. So ẹ jọ̀ọ́ torí Ọlọ́run má bá wọn búyan comment section o. Èmi tí mo ní platform mi tó bẹ̀ kí n bú anybody. Ṣé ẹni tó bá bú tí mo bá gbé program ẹ̀ wá mi ò tó bú o. Ẹni tó ṣe show tó búyan mi ò tó nítọ̀ bú o. Mi ò tó bẹ́ ìsìn. So mo fi Elédùmarè bẹ̀ yín. Gbogbo àwọn tó wà lórí social media yá mi ní gbogbo wọn pátápátá. Mi ò tó anybody bú. Mi ò tó anybody wò lójú. Mi ò tó anybody wọ́n ṣe show fún. Mi ò sì gbèsè ní anybody. Nítorí pé kí ni gbogbo wọn ni mo nífẹ̀ẹ́ sí. Ẹni tí mi ò gbé show ẹ̀ gan wá sórí platform mi mo nífẹ̀ẹ́ ń tàn. Ẹ má wò bí mo hate ẹni ò jẹ́ gbé show ẹ̀ wá. No, mi ò fẹ́ kó strike mi ni. Mi ò fẹ́ kó strike mi ni. So ẹ jọ̀ọ́ torí tán lọ́rùn, ẹ má búyàn comment section. Let's keep on maintaining peace on this platform. Let's continue to make peace on this platform. Please don't harass anybody. Don't insult anybody. Because we are not here to insult. We are not here to bully anybody. We are just here to learn. We are here to learn. You know, ẹ jọ̀ọ́ ojú òní tí yóò. Ẹ bá mi subscribe sí YouTube channel mi kẹ́tọ́ notification bell. Ṣé tá bá ti wá parí program tá ti wo program tá fẹ́ wò ìtàn máa ṣẹ̀ṣẹ̀ wá sọ kọ̀kọ̀ fún wa. Wedding ẹ 1 day 12 hours. Ó ṣe á ní ọjọ́ wedding gangan. Ó ní olúkakú tí ń jẹ́ ọ̀pọ̀ náà mẹ́ta ti pàṣẹ. Kò kàn wá. Sórí ó bá ṣe wedding 2 hours. Ó bá ṣe wedding 3 hours. Phareehdaah kò kàn wá. Sórí ẹ̀yin people yìí àjẹbí mámọ̀ òun ni tó máa ń kógun jà ìlú. Now for the benefit of those of you that doesn't know what actually transpired, kí ni nǹkan tó really ṣẹlẹ̀ gangan. Share down people here. They were friends one way or the other. Lizzy Ajonrin ni o, Abike ni o, Phareehdaah ni o, kí lorúkọ ẹ̀ Phareehdaah, eléyìí kí lorúkọ Larit, Jewo, gbogbo wọn they are one way or the other friends. Wọ́n ti jọ bára wọn ṣe in the past. Ṣé kò tí mo sọ yẹn sí? Ṣé rí ibi tí Lizzy Ajonrin lórí nítorí pé ó ń ṣe dáadáa. Nítorí mo observe ṣe tí mo lórí social media mo rí pé ìlara ó wà lára wọn. Ṣé kò tí mo sọ yẹn sí? Wọn mọ bí ọmọbìnrin ṣe ń rí owó, báwo ló ṣe ń sọ, ṣó dé bí kí ló ṣẹlẹ̀, báwo ló ṣe ń rówó, ta ló ń pè ní, ta ló ń pè ní, ta ló ń pè ní. You know, wọn mọ bó ṣe ń rí owó. Bẹ́ẹ̀ni ọ̀sán mi ò gbọ́rọ̀ tiẹ̀ lẹ́nu. Ṣó ti yẹ yín sìn? Ìlara pé wọn mọ bó ṣe ń rówó, wọn mọ bó ṣe ń ṣe. Ìmí nínú wọn orí ẹ burú Ìfẹ́olúwa, kò ní dá fún yàrá ìyá tó bí ẹ lọ́mọ, kò ní ṣe oríire. Ká yọ bó ṣe wá bíbá yẹn, òfò ló máa ṣe. Òfò lómi ẹ̀fọ́ ṣe òfò ló máa ṣe, òní jẹ òní rí tajé jẹun, òní rí bá ti ṣe òní rọ́nà gbà bó ṣe gbẹnu wá bíbá tó ń ta tó ń sọ bíbá yìí. Ìlara ló ń pa wọ́n. Nínú ẹ̀ eléyìí tó bẹ̀rẹ̀ sí ń ṣe oògùn olóró tó ń kówó lé oògùn olóró wà nù wọn torí pé òun náà fẹ́ di big girl. Eléyìí tó ń ṣe blackmailing òun náà wà nù wọn torí pé ó fẹ́ di big girl. Ṣé kò tí mo sọ yẹ yín? Wọ́n ń kówó eléyìí tó ń ṣe gbaná torí pé òun náà fẹ́ ṣe big girl ní àárín ìgboro. Wọ́n lọ fowó wọ́n wá fi kó ọjà wọlé wọ́n sọ̀rọ̀ àwọn di big girl. Àbí kí ni Phareehdaah ń ta tí ìyá aláṣọ ẹ̀yẹ gbẹ dání? Ẹ wo mentor, ẹ wo kí ló máa pọ̀ vendor Phareehdaah. Ẹ wà rẹ̀ bó ṣe rí bí ara àlè gbà torí palapala. Àbí ta ló ń tajà fún, ta ló ń polówó ọjà fún. Tí kírìmù tí ọtọ́jà tí Phareehdaah bá ń tà tó bá ń ṣiṣẹ́ kí ló dé tara ẹ̀sà donkey. Ẹ wà rẹ̀ bó ṣe rí bí ara aláǹgbà. Kí ló ṣẹlẹ̀? Hello? Mo ò tí ì gbà mo wà live máa gbé padà. You understand? Ara ẹ̀ tí kírìmù ẹ̀ bá ń ṣiṣẹ́ tọ́jà tó ń tàbá dá lójú, right? Tó ṣiṣẹ́ a rí fọ́tò tiẹ̀ náà dáre ṣe rí pàlàpàlà. Èmi ń ta kírìmù no filter, ara mi lélẹ̀, look at me. You understand? I sell cream. Mo dẹ̀ máa ń pariwo pé mi ò ń ta nǹkan bóra. Ṣé o ti yẹ nǹkan tí mo sọ sí? Family blessing nìyí, blessing oníkun ràpàtà. Àwọn onífìtà sọnù, fìtà náà fi ń ta ọjà. Tó bá máa sọ̀rọ̀, tó bá máa búyàn, ó yẹ kó wẹ̀ kó yán kọ́ ìkàn. Phareehdaah. Ṣé rí bí olè yàrá gbèjà Phareehdaah èèyàn burúkú ni nítorí pé nígbà tí dọ́ọ̀ká ti ṣe show fún Lizzy Ajonrin òun àti Larit ìkọ́dá 250,000 naira tó fi ń support platform Dorcas òun náà dáwó ìkọ́dá 500 ìkọ́dá 250 ìyẹn ṣe mistake ṣe ló pè orúkọ wọn síta pé thank you for your support sister Larit 250,000 sister kìnnìkan 500,000 nígbà tí dọ́ọ̀ká ti ṣe kéèsì Fọlá àti Lizzy Ajonrin
tí wọ́n bẹ̀rẹ̀ sí tọwọ́ bọ ìgbésí ayé Lizzy tí wọ́n bẹ̀rẹ̀ sí ṣe yamayama yákanyàka gbogbo wọn ni wọ́n contribute fún Dorcas níbi tí Dorcas ti ń fi ọ̀tá ọmọ Lizzy ṣépè tó ń ṣe show fún back to back part 1 to 1 million tí wọ́n dẹ̀ ń pawó. Phareehdaah wà lára àwọn tó ń support Dorcas. The same thing ó tún gbé advert lọ fún Esabod ibi tó ti ń bú Lizzy tó bá ti bú Lizzy tó bá ti ṣe ọkọ̀ ọ̀dọ́ ní màmá ẹ bá mi play advert mi níbi tó ti ń bú Lizzy Ajonrin tí Esabod ti ń fi ọmọ ṣépè torí gbogbo wọn jáde ń sìn wọ́n ṣe bí victim. Orí yín ò dá lápapọ̀ àti godmother yín orí yín jọ dàrú papọ̀. Ẹ jáde ń sìn wọ́n ṣe bí victim pé má máa fọmọ búyàn mọ́ kò dáa ẹ máa rojú orí ẹ burú orí ẹ dàrú bí egun tí ìwọ ń wojú Ọlọ́run ń gbàdúrà k'Ọlọ́run fún ẹ lọ́mọ ìwọ dẹ̀ ń contribute bí tí wọ́n ti ń ba ayé ọmọ èèyàn kan jẹ́ Phareehdaah ó wá ń tẹ́wọ́ wá ń ṣe àwọn tó bá rí ẹ̀ ń gbé tó lọ ṣe ìgbé ó lójú tì rárá ṣá ó lọ jẹ gbèsè 100 million decoration kan nìkan la rí nínú ìgbéyàwó tó ṣe ó kàn fáwọn tó decorate hall ó kàn dáwó kan ṣọdún owó fún wọn 100 million because mo rò pé ok kí ni wọ́n fi ìgbéyàwó titi Lizzy Ajonrin tó rọra ṣe ìgbéyàwó ẹ̀ nílò ṣé wọ́n ti rí Lizzy ibi tó ti nànàkúnà rí Lizzy ò nànàkúnà Lizzy ó love láti invest than go to party than celebrate what ti release tó ti ṣe party elaborate party tó wọ́n ṣe yàfùnyàfùn tó ń ṣe bí ọmọ olónìí ìwọ́n kówó lé ṣe bí wọ́n fowó sí inú ọjà náà báwo ló ṣe pawó ẹ̀ cream èlò ló ń tà oníwọ̀kọ́lé 800 wá búra sí kó fi gbogbo ìgbésí gbogbo tó lọ ṣe láyé ẹ̀ kó fi búra sí pé òkòwò lé drug wá fi gbogbo tó lọ fún ẹ láyé tó lọ ṣe fún ẹ láyé ní tí mí ní tí ò mí wípé Phareehdaah bí lórúkọ ẹ jẹ sọ wá fi pé ṣe pé òkòwò lé oògùn olóró wá fi gbogbo tó lọ gún ẹ Ọlọ́run tó lọ fún ẹ tó lọ ṣe fún ẹ láyé yìí wípé ṣe oògùn olóró ó wá bọ́ síta ó wá fi flower tí wọ́n kọ́ wá tán fi decorate hall ó wá fi hàn wá ó ṣe ìgbéyàwó 100 million the only receipt tí wọ́n fún ẹ ní fídíò tó wà lọ́wọ́ ẹ ìgbéyàwó tó ṣe ó dèrè ní ìgbéyàwó tó ṣe ó lose completely ó lose woefully ṣé ẹ kí n orí kẹ tó wá ṣe show ni you don't have ẹ kí n rorí yín kẹ tó tan kámẹ́rà kó tó wá fẹ́ olanu sọ̀rọ̀ wọ́n náà wá gbogbo tó ń sọ̀rọ̀ òun sọ̀rọ̀ yamayama bí ẹni tí òun ní ṣe bí gẹ́ẹ̀ yóò lọ́pọlọ ni. kò sẹ́ni tó fún anybody lọ́rọ̀ ìwọ àti Larit lẹ́jọ́ wá fúnra yín ṣẹ̀sìn níbí báyìí orí ṣọ́ọ̀ṣì ìwọ àti Larit ọ̀rẹ́ ẹ̀ Larit ló jẹ́ ká mọ̀ pé ọmọ náà àpò lóra Larit ló jẹ́ ká mọ̀ pé òun lọ́mọ kankan ìwọ àti ẹlẹ́jọ́ ń ta síra yín kò sẹ́ni tó fún Lizzy ní ayé kìíní fídíò yín wà lórí YouTube because anybody tó bá ń gbọ́ bó ṣe ń sọ̀rọ̀ wọ́n á fi pé bóyá excuse me bóyá àṣírí kan wà lọ́wọ́ ẹ̀yẹn kan lọ rojọ́ fún Lizzy no kò sẹ́ni tó rojọ́ fún ìwọ àti ọ̀rẹ́ ẹ̀ Larit ìwọ ló sọ pé Larit ń ra bàtà Cairo pé Cairo ló ti máa ń lọ ra bàtà kì í ṣe Italian shoe tẹ́ ń bọ́jà ara yín jẹ́ kó tó jẹ́ ká mọ̀ wípé ìwọ olọlé babaláwo tẹ́jọ́ fẹ́ra yín ṣẹ̀sìn pé wọ́n gbégbá kan fún ẹ wípé kinní kan àbó ti gbàgbé ni why are you kókan wo tí Lizzy bá bú ẹ ó yẹ kó dákẹ́ ni torí contribution tó ti make lórí social media yìí òun ṣèyàn dáadáa òun ṣèyàn gidi òun wà bí ẹni tó ń wojú Ọlọ́run òun wà bí ẹni tó ló fọmọ bú ẹ kí ni ò bá wá fi bú ẹjọ́ tó lọ́nà kí ni kò fi bú ẹ náà wọ́n ń gbé ọmọ tiẹ̀ ṣe pé ìwọ́n ń donate owó síbẹ̀ àbó donate owó sí ọ̀dọ̀ Dorcas àbó máa promote platform Esabod ibi tó ti ṣe ṣòfò Lizzy tó ń bẹ polówó ọjà tiẹ̀ ìwọ́dẹ̀ sọ pé òun wojú Ọlọ́run wọ́n dẹ̀ ṣe pé fọmọ ẹnìkan níbẹ̀ ìwọ́dẹ̀ contribute wà ń bẹ̀ ó dẹ̀ rẹ́rìn wá ní Lizzy wá fún ẹ Lizzy ó ń wá fún ẹ ó sọ fún ó bu ọmọ ẹ nítorí ó ṣe ní Lizzy ń sọ náà kò yẹ kó o sọ̀rọ̀ tó bá yẹ kó o gbọ́n tó bá yẹ kó o ní ọpọlọ tó bá yẹ kó o gbọ́n Larit àbí kí lórúkọ ẹ Phareehdaah kò yẹ kó tiẹ̀ ó jẹ́ kó ṣe bí ìgbà tó ò rí Lizzy ni ẹ wá sọ pé àwọn ọmọ ológo tó níwèrè ológo tó wà lára ẹ ògo gbaná tó ń ba ayé àwọn ọmọ jẹ́ òun ba ayé àwọn ọmọ gbogbo business tí wọ́n ṣe òfin ba ayé èèyàn jẹ́ nínú níjọ́ òní Lizzy jáde wá tó wá polówó nǹkan tó jẹ́ pé ó máa affect àwọn youth ní community has she ever promote any nonsense but that's how you make your money tó bá dẹ̀ pé ló bá nírọ̀ ni mò ń pa jáde wá pé gbogbo tó lọ ṣe fún ẹ gbogbo tó lọ ṣe fún ẹ tó ń dún ẹnu wá sọ pé kọ́ lọ ń bàjẹ́ tó bá yẹ pé mò ń parọ́ mọ́ ẹ kí ni gbogbo dáadáa òṣì ẹ lọ́pọlọ ni wèrè olójú dúdú yẹn jáde wá ó ní Lizzy lóun bímọ 24 years at the age of 43 ó lóun lọ́mọ 20 that was 18 years 19 going to 20 years old I had my daughter when I was 20 my daughter is going to be 37 years old and I'm 57 are you whining God ni my daughter will be 37 my firstborn and I am 57 years old ìwọ tí wọ́n wá jáde ibú wọn sọ fún wa pé at the age of 13 ni wọ́n gbé sugar daddy wọ́n sọ pé age of 13 ni wọ́n disfagé ẹ̀ o ní age of 13 ló ń gbé sugar daddy which means pé o ti ń dókó before age of 13 olójú dúdú abániwọ̀nà bá ò rí dá òun bú Rótìmí tó wà nílé ọkọ òun bú ọmọ lọ́mọ tí ò sí lórí social media tí ìyẹ́ ò bú ọmọ ẹ̀ ò ṣe nǹkankan òun bú Rótìmí òun gbèjà àwọn wèrè tí wọ́n jọjọ́ rẹ̀ tí wọ́n mọ̀ ẹ́ nígbà tí wọ́n ń ṣọ̀rẹ́ they don't know you nígbà tí wọ́n ń ṣọ̀rẹ́ wọn ò mọ̀ ẹ́ rí
láwáyé oníṣòro òun yẹn ìwọ ló dẹ̀ ń kó àwọn pípù yìí jìyà torí pé wọn lọ́pọlọ dẹ̀ ni nítorí pé wọn ní ọpọlọ òun ni kí lórúkọ ẹ̀ Phareehdaah orí ẹ̀ ò pé o orí ẹ̀ ò pé o réèyàn gidi bẹ́ẹ̀ sọ̀rọ̀ o ní àwọn alámọ̀ràn gidi lẹ́gbẹ̀ẹ́ orí ẹ̀ yóò wá gbé ìgbéyàwó tó ṣe o ná 100 million o wá fi decoration hàn wá ìgbéyàwó tó ṣe o mú ọmọ wá fi ṣàyàngàn fún wa o mú pé o ń celebrate o ń ṣe anniversary nínú ìgbéyàwó tó ṣe you didn't do that o rí ọkọ mú láàrin ìgboro Démọ́lá tó ti wà nínú ilé for many years tí o mọ nǹkan tó ń ṣẹlẹ̀ tí o mọ orú ìgbésí ayé tó ń gbé mọ́ kí ló dé tó ṣe mọ́kọ láàrin ìgboro orí tàìrí pápápá o ti sáré o sọ kó lọ wẹ̀ kó lọ ṣe orí pé ó wà vulnerable because during that time ó wà vulnerable you need somebody he doesn't really know what is going on anymore ìwọ́n dẹ̀ gborí wọlé pápápá o ti sáré lọ o lọ yáwó o lọ fòṣe fọkọ o lọ gbé ẹ̀dẹ̀ ń bú Lizzy bọ́jọ́ pé Lizzy ló tẹ báyìí pé Lizzy gan ló sponsor wedding ó maintain ẹ̀ 5 years with the product o kò sọ̀rọ̀ lẹ́nu ẹ̀ náà o lọ́rọ̀ lẹ́nu o lọ́rọ̀ Lizzy lẹ́nu tó bá máa bú Lizzy Ajonrin o lọ́rọ̀ lẹ́nu ẹ̀sẹ̀ bọ́dù kan máa kó ìjìyà ni ó máa kó ìjìyà more and more ìwọ́dẹ̀ ni o wà emotional kọ́ tó sọ̀rọ̀ kọ́ tó ṣe kíní kankan bẹ́ẹ̀ o ti gba third milambi tó ti fẹ́ po nǹkan jẹ́ wà ti fẹ́ po parẹ́ ṣé liver ti strong ṣé o lẹ́mìí ẹ̀ ṣé o lè stand Lizzy ṣé o lè stand ẹ̀ tó ló máa fún ẹ ní gbàsgbòs tó ò ní gbàgbé láyé ẹ̀ ó máa fún ẹ ní gbàsgbòs ibi tó expect ó máa hit ẹ below the belt bó kí ló máa ń pè tó ṣí eré ní ó lọ́pọlọ ní òun dá Lizzy lóhùn Lizzy ń bo ẹ̀ òun dá lóhùn what about nǹkan tó ti ṣe sẹ́yìn àwọn nǹkan tó ti ṣe internet doesn't forget we are there àwa wà ń bẹ táwọn wo gbogbo wèrè orí burúkú tẹ̀ ń ṣe nígbà tí Dorcas ṣe part 1 to 1 million ìwọ̀n òun promote Dorcas láti kó máa ṣe show fún Lizzy o máa ìdè kan tí o bá ṣẹlẹ̀ sí Lizzy kí Lizzy wọ kó máa gbogbo nǹkan jẹ gbogbo nù you don't care let me tell you Lizzy Ajonrin tó máa ń gbọ́ àgékù ejò tó ń ṣòro bí agbọ́n any one of you tẹ́ ẹ bá fúnra yín lórí pípé tẹ́ ẹ bá kọlu Lizzy Ajonrin ó máa lù yín blue black èmi wà lẹ́yìn Lizzy torí mo rí gbogbo orí burúkú tẹ́ ẹ ṣe from the beginning of this case so I cannot stop Lizzy or admit here no torí ẹ mo ṣe sọ update kan mo ní ìwọ tó bá máa dá sọ̀rọ̀ yìí tó bá mọ genesis bọ́rọ̀ ìṣẹ̀ṣẹ̀lẹ̀ you better mind your comment the more you keep coming for Lizzy Ajonrin the more lẹ máa ṣe ẹ̀sìn gbogbo yín the more lẹ máa ṣe ẹ̀sìn kí ni problem tẹ ní náà so Lizzy tẹ́yìn wò náà yẹn ó jọ Lizzy tẹ̀lé kọlù mo ní Lizzy Ajonrin tẹ́yìn wò yẹn ó jọ Lizzy Ajonrin 2018 2019 2020 2021 ó jọ Lizzy yẹn àbí nítorí pé wọ́n ní ògòdò tó máa fi ní ṣẹ̀sìn àbí kí tó máa fi ní ṣẹ̀sìn yín ni gbogbo orí ẹ̀ báyìí ni ẹ̀sìn tẹ́ ẹ máa ṣe ní òjẹ́kẹ́dẹ̀ yìí lẹ́yìn Lizzy ẹ̀sìn tẹ́ máa ṣe kánìbà tẹ́ ti ṣe 4 years ago tẹ́ ti jẹ́ lọ yẹn tẹ́ ti back up tẹ́ ti repent tẹ́ fọmọ tẹ́ fi sílẹ̀ ẹ̀ ní ṣẹ̀sìn báyìí bọ́ọ̀ náà ti ní pé ẹ máa jẹ̀yà ìṣẹ̀tẹ̀ṣẹ̀ ntẹ́ ṣe tẹ́ dá ní 2019 2020 21 22 23 ọlọ́run ti lẹ́ẹ̀ máa jìyà ẹ̀ òun lẹ ṣe gbogbo yín tó ń pa òun máa ń sìn Ìyábọ̀ Òjó tó kọ́ yín tó ṣe Lizzy Ajonrin tí wọ́n bá bí bàbá pàgbà dárúkọ mi jọ torí ọlọ́ngbà tí Lizzy ti bẹ̀rẹ̀ sí dárúkọ ẹ̀ kí ló ṣẹlẹ̀ Lizzy ò dárúkọ ẹ̀ lásán ó fi orúkọ ó fi mọ́ọ̀pù lẹ̀ báyìí ó fi mọ́ọ̀pù ṣáláńgá ó fi kíbọ̀ tọ̀ ó kíbọ̀ gbẹ̀ jọ kí ló ti wá ṣẹlẹ̀ lẹ́yìn tó ń dárúkọ mi bí ìgbà tó yẹ pé nǹkan àrà máa sán ọ̀run máa ya tí Lizzy bá dárúkọ ẹ̀ wàá orí yóò pé ẹ̀kọ́ bàtà yín kẹ́ ẹ sá pé àgékù ejò ni ẹni yìí ẹ ti lé ẹ̀yin lẹ́lẹ́ róró ẹ̀yin lẹ́ máa mú that beast nínú èèyàn ẹ̀yin lẹ́ máa mú jáde pẹ̀lú orí burúkú tẹ̀ ń wò ẹ̀ẹ́dẹ̀ kí n bára yín sọ̀rọ̀ ẹ wá jáde wá ẹ máa jìjẹ ẹbí mi ò rírun tírú ẹ̀yin òpònú ní yín náà òpònú ní yín gbogbo yín òpònú pátápátá ní asọ́bọ̀dù táyé ẹ ti bàjẹ́ títí ẹ ti jóná wèrè mo rí ó ń bú Rótìmí létí mi ò sí ní ọkọ kò sẹ́ni tó máa ṣe Rótìmí wà ní ọkọ pẹ̀lú àwọn ọmọ ẹjọ́ tó lọ ṣé Tina wà ní ọkọ Tina tó bímọ 3 ẹjọ́ ṣé ọkọ ló wà ọkọ tó kú mọ́ lórí mo sọ̀rọ̀ ìgan Tina mi náà ti máa sọ̀rọ̀ ẹ mo lórí burúkú nìyà tó ní náà àkókò joyè ṣé kò bẹ́tà ẹnu mi ò kálù tó bá rí mi single àwọn èèyàn mọ̀ pé o single ju pé kọ́ máa kàlí ẹ lórí ó ti gbogbo kátà 3 ló wà lọ́wọ́ ẹ̀ sí báyìí wọ́n wá ń gbé ẹ̀rẹ̀ kò sí ilé ọkọ orí ẹ̀ dàrú ṣé wọ́n wà ní ọkọ ọdún mélòó ni wọ́n gbà tí wọ́n bí Tina ọmọ ọdún mélòó ni ẹ at the age of 13 ni wọ́n sọ fún wa pé sugar daddy ló ń gbé at the age of 13 which means wọ́n ti ń do ẹ̀ before age of 13 ìgbà wo ló ti ń dóko olójú dúdú ìgbà wo ni wọ́n ti ń dóko wá sọ fún wa ìgbà tí wọ́n ti ń dóko olóòṣì alára pátipátí ara dàbí ara àǹkà tiẹ̀ tó dán ó dàbí ara kí lórúkọ ẹ̀ crocodile ó sọ bí ara crocodile alára pálapàla pátipátí olórí burúkú ṣe vendor àwọn awo blessing Sunday àwọn onífìtà sọnù
àwọn obìnrin ní fítà sọnù fítà ló fi ó lo fítà gò tún ṣiṣẹ́ lára ẹ̀ ló bá tán ó tún lo fítà tó ló máa ń lo fítà ò ṣiṣẹ́ lára ẹ̀ olójú dúdú fítà ò ṣiṣẹ́ lára ẹ̀ look at babe ìyá wọn see babe no fítà kò ní bá mi dà fún ẹ olórí bó ṣe fẹ́ fún Lizzy nísìnyí ò ní nísìnyí bó tiẹ̀ lè nísìnyí náà tó máa fi kú ò ní nísìnyí bú mi o mo rántí ẹjọ́ tó bá ti ṣe ṣó fún mi ẹ bá mi kọ́ ọ̀tì ẹ sẹ́ǹdì ẹ̀ sí mi lórí burúkú olóṣì ó ní òjẹ́ kánẹ́sì mi lórí social media tó ń da social media láàmú àwọn wèrè ọmọ tí wọ́n dẹ̀rẹ́ yẹn kọ̀ wọ́n náà mú godmother olórí burúkú tó bímọ tí ò rọmọ tọ́ ẹ tí ò rọ àwọn ọmọ ẹ̀tọ́ lẹ́yìn mú godmother lẹ́yìn ṣe mọ́mí fún mọ́mí olórí burúkú ṣé yẹn jọ mọ́mí èyí jọ ìyẹn jọ ìyá ṣáwọn ọmọ tiẹ̀ àwọn ọmọ lẹ́mú jáde kan proud of kan fọwọ́ gbáyà fáwọn ọmọ olójú dúdú tẹ́yìn bọ́ sábẹ́ tẹ́ ṣe mọ́mí ṣé ẹrẹ́sìn tó fi gbogbo yín ṣe ìgbà tó yẹ kó rí yín náà ti burú gbà tẹ́ bá ti súnmọ́ tẹ́ ti mú kú mu tán ẹ̀ kí mo tẹ́ máa yàgbà tẹ́ máa yà sí ìwọ ní wọ́n kọ́lé 800 million ó yẹ kí EFCC wá probe ẹ̀ ó yẹ kán probe ó yẹ kán EFCC wá bẹ̀bí tó ti rówó kọ́lé lórí kíní kẹ́míkà tó ń ta níbo ló ti rówó ó yẹ kán query wọ́n gan bó ló ti rówó kí ló ń ṣe kí ni profit ẹ̀ kí ni tax income ẹ̀ kí ni turnover in a year olóṣì aláìlójútì ó ṣe mẹ́rẹ́dì 100 million àárín kankan ṣòwò fún ó tún jẹ́ gbàbọ̀ ńbẹ́ ni kí ni reason tọ́pọ̀ ilé òfin ẹlẹ́ ẹ̀jẹ̀ ń post ẹ̀jẹ̀ ń gbé sí bíbá ìdí tọ́pọ̀ ilé òfin fi ẹlẹ́ nìyí sorry ẹ má bínú nítọ́pọ̀ ẹ sọ pé ó ṣe nìyí náà ó ń dáná ọkọ ẹ ló ṣe náà ṣe bí story ẹ nìyí àbí kí ni Démọ́lá ló ṣe ó nìyí apply kí ni reason tí Démọ́lá ṣe fiẹ́lẹ̀ ó nìyẹn náà inú punch ló wà náà ìyẹn ò mọ̀ wípé ó ti di nǹkan míì wọ́n lọ fẹ́ bọ̀bọ̀ kan ló jálẹ̀ náà bó ṣe rí pé Démọ́lá dé báyìí ló já bọ̀bọ̀ boyfriend ẹ̀ tó ń fẹ́ lẹ̀ tó rọ́ọ̀ṣì mọ́ Démọ́lá bó o lè maintain ẹ̀ because gbòòrò ni ẹ́ gbogbo jẹ́ ni ẹ́ ó ń ṣe èèyàn gidi orí yín ẹ kẹ́ máa ṣe bí èèyàn gidi ẹ máa ṣe bí kíni ẹ̀yin tí ẹ̀yin dignity ẹ̀yin tí story yín ò dáa ẹ máa rí gbogbo wọn bí wọ́n ṣe rí the set of fools àwọn òpònú dáadáa aláìlójútì bó ṣe lóun ṣe cream tó wọ́n lòun tó ń rún olè kó rí body odor ẹ̀ control tógun ogun ló fi ń ta cream àbí Démọ́lá sọ fún wa pé òní gbé kíní sábẹ́ bẹ́ẹ̀dì ó gbé kíní sábẹ́ bẹ́ẹ̀dì náà oṣogun náà àbọ̀bùkọ́ ló fi ń ta cream because cream tó ń ṣe kò ta kò ṣe. ta ló pè mí ṣe kọ́lẹ̀ ṣọ́ta nítorí cream tó ń ṣe ṣọ́ta tó ṣiṣẹ́ kò ṣiṣẹ́ náà tó bá ṣiṣẹ́ a máa rí lára vendor ẹ̀ tó ń bẹ polówó lára ẹ̀ torí pátipàti tó ń jọ tó dàbí àǹtà yẹn a máa rí lára ẹ̀ náà at least ó yẹ kó jẹ́ kójú tì náà o bó ṣe rí vendor ẹ̀ nìyẹn o ẹ̀ tó bẹ polówó cream tó lóun ta tó fi ń gbá wọn èèyàn lójú tó yẹ pé àwọn many people lára wọn bàjẹ́ they come to me àwọn kan wá bá mi ó kẹ́jẹ́ pé mi fẹ́ post picture woman yẹn ni you do massive production ló ń ṣe. kí ló ṣẹlẹ̀ olófòfó kan ló ń pè mí yìí àwọn títí ẹ̀ ló ń pè mí yìí sórí ẹ̀ wà lẹ̀ orí ẹ̀ burú orí ẹ̀ ló kí lórúkọ boyfriend wèrè tó ló fẹ́ yẹn náà kí lórúkọ ẹ̀ Barishine ó fẹ́ ìyẹn padà lé ní olóbùkù ẹ̀ ìyẹn lé ẹ̀ dànù ní fàárí tí ó ti rí wọ́n gbé sórí ẹ̀ wá èrèkì jẹ́jẹ́ mi mo jókòó wọ́n ṣe pè ní gbogbo ìgbésí ayé ẹ̀ máa dé dọ̀ mi orí ẹ̀ burú kí ló dé tí Barishine lé ẹ̀ dànù kí ló dé tó lé ẹ̀ dànù wọ́n bọ́ síta wọ́n fi fọ́tò wọ́n fi kí ló porúkọ ẹ̀ hàn wá wọ́n fi fídíò pàtí wọ́n fi hàn wá kí ló kàn wá pẹ̀lú fọ́tò tán fi fúláwà tán kójọ sínú wọ́ọ̀lù fẹ́ tó kàn dáwó sápò àwọn kan yẹn kàn they make money through you nina from you 100 million olójútì wọ́n compare you are not comparing wedding tí alákọ̀ọ́kẹ́ ṣe ní lókì ẹ̀yin lẹ́gbẹ́ jáde náà kò sọ pé òun pariwo wedding náà kó rọra ṣe ní very lókì lókì òpèrò lérè lórí wọ́n ló pèrè lórí tó pèrè tó ṣe ẹ̀sìn ayérayé ló ṣe pẹ̀lú ìyàwó tó ṣe ẹ̀sìn ayérayé ló ṣe pẹ̀lú ìyàwó tó ṣe tó yẹ kó wọ́n máa sọ̀rọ̀ wá gbé fídíò tó yẹ kò yẹ kí ló wú ẹ lórí pẹ̀lú fídíò tó jí jáde àti gbogbo pictures decoration kí ni nǹkan tó wú ẹ lórí torí mi mọ̀ kí ni nǹkan tó wú ẹ lórí tí ìbá yẹ kó wá fẹ́ fi ẹ̀ ṣe sí. ó ṣe wedding tí ó pé 2 months wọ́n gbé fídíò jáde wọ́n fi ń kó fún ẹ tó ṣe ẹgbẹ́ tó ṣe ìyàwó tó wà bẹ́ẹ̀ lọ́dún 5 tó ń forí rọ lọ́dún 5 wípé ká lọ fún ọkọ̀ balẹ̀ ó ti wò pé Démọ́lá nílé l'Amẹ́ríkà ó lọ tálé Amẹ́ríkà káwọn olè ní làríìtì. wọ́n dédé sí i. olè òun àdìbẹ́sí Démọ́lá ilé ẹ̀ tó dé wọ́n ló ń jò wọ́n ní kinní kan ó ti wó ilẹ̀ onílẹ̀ kan 150 million ilẹ̀ yẹn ti dà kó ta kówó ilé yẹn kó tún kó ta ilé ẹ̀ tó wà l'Amẹ́ríkà olùsí bàbá Tinubu ní ká ó fẹ́ ṣe owó lówó báṣubàṣu abolówó ṣe báṣubàṣu ìyẹn yà wò pé olórí burúkú lélẹ́yìí ó yà jápa ìyẹn yà jápa
olégbò lára náà egbò wà lára ẹ egbò wà lẹ́sẹ̀ olégbò lára gbogbo ẹ̀ ló ń rùn bó ṣe tó yẹn ń rùn ó yẹ dàrú ni sori if you don't stop it tí ẹ sábà bá ṣì ń jáde wá láti wá máa bú Lizzy láti máa gbèjà ẹ àwa náà ò ní gbàkẹ́ tó bá fi jáde wá láti wá máa gbèjà ẹ orí ìkórè ẹ̀ ò pé ẹsẹ̀ tí máa mọ́kàn orí ẹ̀ ò pé mo rí fídíò tí wà á ti ẹjọ́ ṣe náà ṣé mo mọ̀ pé Lizzy ń bá sábà bá Lizzy jà àbí ìwọ́dẹ̀ mú lọ́rẹ̀ gbogbo àwọn tó ń bá Lizzy jà yọ̀rẹ́ ẹ kóra yín kan sẹ́gbẹ̀ wọn ní Lizzy bú ẹ ta ni Lizzy ò bá bú tí ò bá ṣe wọ̀ ta ni Lizzy ò bá ta ló yẹ kí Lizzy bú tí ò bá ṣe wọ̀ àtìyàgbọ́ òjò orí ẹ̀ dàrú bàbá jẹ́ bàbá Lizzy tí ọba tuntun ti wá jẹ́ gbogbo tó yẹ kó ọpọlọ ẹ kó sí fúrọ̀ ẹ lọ́pọlọ ẹ wà wọ́n ní ẹ wọ́n fọmọ bú ẹ ṣé wọ́n kú nígbà tí Dorcas ń bú Lizzy tó fọmọ bú Lizzy tí wọ́n lọ ń dáwọ́ síbẹ̀ tó ń sọpọ́tì platform yẹn àbírọ́ ni mo pa ni ẹ̀yẹ yẹn Olúbàdàn tuntun ṣé làrí ṣé kí lorúkọ Phareehdaah ṣé Phareehdaah ò sọpọ́tì kò dáwọ́ sọ́dọ̀ Dorcas nígbà tí Dorcas ṣe ṣòfò Lizzy back to back fún jíjọdún mẹ́rin ṣé ò sí lára àwọn tó ń sọpọ́tì platform yẹn wọ́n ní ká lọ fọkàn balẹ̀ o tí wọ́n máa tí yẹ́sẹ̀ máa ṣe ṣòfò Lizzy kò ṣe kọ́ ló máa sọ pé màmá ẹ bá mi play advert tó ń fi ìgbésí ayé Lizzy wọ́n bú Lizzy wọ́n ṣe ṣòfò wọ́n ṣépè fún ọmọ ẹ̀ wọ́n fi polówó ọjà títí ẹ orí ẹ̀ dà wọ́n ní wọ́n bu ẹ wọ́n lọ gbé fídíò wọ́n gbé fọ́tò òkú 100 million ó lọ ya 100 million ó fi ya fọ́tò nìkan ní rìsíìtì tó ó lójú tì ó lójú tì ó jẹ́ gbé ẹnu ẹ̀ dákẹ́ sórí Lizzy máa lù ẹ́ lálùbami ó máa lù ẹ́ ó máa fi ọ̀rọ̀ ó máa fi báyé ẹ̀ jẹ́ tó bá láìka rẹ̀ tó bá láìka ṣe ló yẹ kó yára dákẹ́ kí ló mọ̀ ìdáná àdírẹ́sì ẹ̀ kó jáde náà pẹ̀lú gbogbo tí wọ́n ti gbàgbé nǹkan tó ti ṣe ṣọ́pọ̀ lọ́ndún ẹ̀ ṣé ológun ni ṣé o mọ nǹkan tó ti ṣe pẹ̀lú fún Lizzy ni Phareehdaah ṣé wọn ò mọ̀ wà tó ti wù 4 years ago 4, 5, 6 years ago táwọn tí ẹ̀ ń bá Lizzy sọ̀rọ̀ ńgbà yẹn káà ń rí gbogbo ẹ̀ káì ẹ̀yìn yẹn burú gan o 5 years ago 5, 6 years ago Phareehdaah yìí ó ń contribute owó sọ́dọ̀ Dorcas ibi tó ti Dorcas ti ṣe show fún Lizzy tó sọ pé kí Lizzy lọ gbógun jẹ kọ́kọ́ Lizzy lọ pokùnso kí kíní kan ikú kan máa pa ọ̀tá ọmọ Lizzy Phareehdaah ń dáwó síbẹ̀ Phareehdaah ń dá owó síbẹ̀ nígbà tọ́rọ̀ owó àti ọkọ ẹ tó ṣẹlẹ̀ ṣé Lizzy dá sí. mo ti wá síbí sí òkè mọ̀kò. orí ẹ ló burú ọmọ lọ́lá orí ẹ dà o nígbà tó kó lórí burúkú ẹ̀dá nìyẹn olórí burúkú gbogbo àwọn tẹ̀ ń pàtẹ́wọ́ fún gbogbo wọn pọ́nà tẹ́ ẹ pàtẹ́wọ́ fún Ìyábọ̀ Òjó olùlẹ̀ ẹ pàtẹ́wọ́ fún kí lórúkọ ẹ Ẹdẹ́mọ́lá Àgbàlá olùlẹ̀ kẹ́lẹ̀ mọ̀ pé èmi ò sọ́pọ̀tì rádaràda lórí social media ní tí mo rí ni mo ń sọ and there's proof for it. ó dáwọ́ náà ó dáwọ́ sọ́dọ̀ Dorcas. kò tọ́ síbẹ̀ o. ó gbé wedding video kí ló kàn wá pẹ̀lú wedding video nígbà tí Lizzy ṣe wedding show invite anybody ìwọ ló pèrò lé rẹ lórí tó fi rẹ ṣẹ̀sín náà ìwọ ló pèrò lé rẹ lórí tó fi rẹ ṣẹ̀sín àwọn dèdè kan sọ ọ ẹgbẹ́ kan tí Phareehdaah ẹ wo kí ní wedding wọn òkú mọ̀tẹ́ni púpọ̀ lónìí kí wọ́n ní result ibẹ̀ kí ló ń mọ̀ bọ̀ ó kàn polówó ẹni tó ṣe decoration advert ó fi owó rẹ̀ 100 million ó fi ṣe advert ẹni tó ṣe decoration torí advertisement ló ṣe fẹ́ tó ṣe deco torí wọ́n máa bèrè lọ́wọ́ ẹ̀ pé ta ló ṣe decoration ta ló ṣe decoration yìí o ta ló ṣe decoration yìí wọ́n máa bèrè lọ́wọ́ ẹ̀ ó polówó ọjà ó fi 100 million ó sanwó 100 million ó fi polówó ọjà fún àwọn tó ṣe decoration yes. olójútì ni náà ṣé yẹ kó sọ̀rọ̀ tí Lizzy bá bu ẹ ṣó yẹ kó dá Lizzy lò ẹ kẹ́ ò ní right láti dá Lizzy lò torí pé o ti wà burúkú síwájú tí Lizzy bá ń ṣe ṣòfò ẹlẹ́ni nítorí o ṣe síwájú ló ń gbà ó wá ń tẹ́wọ́ bí innocent àwọn tó wà wá ní Lizzy tó ti wá fún Phareehdaah nígbà tí Phareehdaah wá fún Lizzy sẹ́yìn mọ́ nígbà tí Phareehdaah tó ń wá fún Lizzy sẹ́yìn mọ́ tó ń sanwó fún blogger tó ń sọpọ́tì blogger gbogbo nǹkan ló fi ń sọpọ́tì blogger. ìwọ tó bá ṣe pè bí ìwọ ló lè pè ìwọ tó bá bú mi yàrá yẹ ẹ ló ń bá ọkùnrin pàgbà yàrá yẹ ló ń bó bí sọ pé ya ọkọ ẹ ò lẹkọọlé ò dẹ lọpọlọ lórí bẹ ẹyin orí burúkú tẹ ẹ sọpọtì lórí social media ni ẹ wo gbogbo àwọn tẹ ẹ sọpọtì ẹ wò is equal to what kí ni ìgbésí ayé tí wọn ṣe rí I am telling you the truth if you want the video máa lọ wá video yẹn wá máa lọ search fún tọ́wọ́n bá ti delete ẹ mo mọ̀ pé Lizzy máa ní lọ máa ní kí Lizzy máa gbé jáde fún mi tó sọ pé Aunty Larry ẹ ṣe gan Aunty Larry fún wa ní 250,000 Sister Phareehdaah fún wa ní 500,000 naira ẹ lọ wò níbi tí wọ́n ti ṣépè fún ọ̀tá Florida wọ́n ti ṣépè fún ọ̀tá Florida Larry ti ń fún ó ń donate owó fún Fọlá lọ́dọ̀ Dorcas àwọn tó ń fún Dorcas ní energy gbà yẹn because they are giving her money láti máa continue láti ṣe show fún Lizzy ó wà lára wọn àwọn tó ń sponsor blogger so ẹ wá sọ fún mi báwo ni Lizzy ṣe fẹ́ gbàgbé ẹni tó ṣu ló gbàgbé ẹni tó kò gbàgbé Lizzy tó wà ní ilé ńgbà yẹn tó yẹ pé ó gbẹ ni tọkọ ẹ fẹ́ lọ gbógun tán ní kó lọ gbógun jẹ ọkọ ẹ wà ní kíní hospital on admission wọ́n sọ fún pé kó lọ parẹ́ tí Lizzy Dorcas ń júwe bó ṣe máa fi okùn sílẹ̀ lọ́rùn tó máa fi okùn parẹ́ ìyẹn Alhaji Lawal ẹ wá ní
I will cut it máa cut ẹ̀ wá ẹ wá ní kí Lizzy wá sọ̀rọ̀ ìwọ wá bọ́ta wá gbé òun kó fẹ́ fi rẹ̀ ṣẹ̀ sí o tún mú receipt tó fi máa blog yẹ sílẹ̀ ìwọ ẹ lọ gbé fídíò jẹ́ kí n sọ fún ẹ kíní kan tó nígbà wedding àwọn picture kí ló wú ẹ lórí ìgbàgbéyàwó yẹn náà kí nìkan tó wú ẹ lórí ìgbàgbéyàwó when I divorced my husband mo ja gbogbo photo wedding nígbà tí mo divorce ọkọ mi mo ja gbogbo anything tó bá mo ja everything ni mo ja odi all album mo ja gbogbo ẹ̀ dànù ìwọ wá gbé fídíò pa Adébọ́lá ti lọ o wá gbé fídíò pamọ́ sáwùlí sílé o wá ń play ẹ̀ o ń fi lè ṣe ẹ̀sìn náà fi lè ṣe náà. a ṣì máa rí fún fídíò wò tá a máa ti ṣe kí ni tá a máa ti get dáadáa but let me go straight to my point. ẹ̀sìn náà fi lè ṣe náà. bàbá Tinubu sọ wípé àwọn wá sí òkè mọ̀pó ẹ̀sìn náà fi lè ṣe. àwọn ní kó dúró ti àwọn ló kọ ọlọ́dẹ dúró. wọ́n donate owó sọ́dọ̀ Dorcas ni. economic of today bẹ́ẹ̀ mo pe Dorcas stop gbogbo kínní náà ẹ ti rẹ pé mi àti gbogbo ara máa ń sọ̀rọ̀ tẹ́lẹ̀ ẹ stop ẹ náà if you want to help Fọlá ẹ jẹ́ kí Fọlá lọ kọ́ṣẹ́ ẹ wo kí ni kọ́ṣẹ́ tó kọ́ ẹ establish it bíríkì yẹn máa fi Lizzy náà this is family they will still need each other tomorrow nítorí dágbére àti Dorcas sílẹ̀ ni. orí ẹ̀yà ìyá ẹ̀ ló ń parọ́ torí kẹ́ ṣe mo gbowó ń bíbá yìí mo gbowó lọ́gbọ́n ṣọ́ọ̀tì mo ṣe mo gbowó ẹ ti rírọ́ nínú ọ̀rọ̀ mi ìwọ ọtọ́ pẹ̀lẹ́ lọ́mọ lọ́lá yìí lórí púpọ̀ lórí platform yẹn blọọkì ìyá ẹ̀ dànù. Jímọ̀ tó bá máa sunwọ̀n Àlàmísì lọ ti máa mọ̀ blọọkì ìyá ẹ̀ dànù. ohun tí àwa rí lọ́kàn yìí ẹ sọ mi dẹ́sà bọ́ọ̀dù ohun tá à ń wò yìí ṣó fi wọn kó sì máa daṣá ní ìlú Nàìjíríà àbí kó ní kálukú dá dúró àbí kí oníkálukú lọ láyé títí ẹ̀ súnrẹ́ Nàìjíríà tá à ń wò èmi wò èmi lẹ́nu èmi dìde ti so mo kò gbọ́dọ̀ èmi ò tẹ̀ ń download báyìí tó kò sí kàtúntò fẹ́ fi ṣe mo kò kí mo fẹ́ fi máa fi download ọ̀rọ̀ lọ́rọ̀ mo kàn wò ní kí ló táwọn pípọ̀ yìí ṣe báyìí ẹ sábà òdò ń ṣe èèyàn gidi ẹ yóò tẹ̀ support ẹ lè ṣe ó dẹ̀ ń ba ayé èèyàn jẹ báyìí ẹ stop ẹ náà ẹ ṣe kíní kan lẹ́gbàá ṣe show fún mi lẹ́gbàá ṣe show fún mi ẹ stop ẹ later ló ṣe wà ní ẹlẹ́sìn pé madam olùṣọ́ ẹ má bínú nǹkan tẹ̀ ń sọ ń gbà yẹn ẹ má fi òye wo ọ̀rọ̀ ẹ sì mẹ́gbà tọrọ ìṣẹ̀lẹ̀ wọ́n ìtẹ́sí gbẹ́nu ìṣẹ̀ wọn blog yẹn lẹ́lẹ́ni nítorí pé olórí kan sponsor yín. Bàbá Tinubu good evening jare everybody ọkọ̀ wo lẹ fẹ́ ká fi báyọ̀ nítorí pé èèyàn kan sponsor yín torí pé ẹ̀rọ owó ń bẹ̀ ẹ̀ kọ̀ọ̀ká yé èèyàn kan ẹ wo bí Dorcas ṣe máa múra kẹ̀kẹ́ ó máa múra kẹ̀kẹ́ kan ní òun ti payé báyìí lórí ọ̀rọ̀ Lizzy Ajonrin Bọ́lásọjí ẹ̀yin náà ẹ̀yà lọ ṣe ṣó Bọ́lásọjí mama ẹ̀yin náà ẹ lọ payé báyìí lórí ẹ̀ at the end of the day kí ló wá ṣe kí ló fowó yẹn ṣe sọ́ọ̀sì pẹ̀lú tó fìyà jẹ wá ní Nàìjíríà ó fi wọ ẹjọ́ ọlọ́run jẹ kàlẹ́ jọ kọ́ má di wàhálà ẹ wo wàhálà tí Dorcas ti lórí ọ̀rọ̀ Lizzy ìyá Nàìjíríà di gbogbo wàhálà torí ìdààmú torí lórí ẹ lórí ọjọ́ ẹlẹ́jọ́ ọ̀rọ̀ lọ́rọ̀ tẹ́ ń bá tèèyàn jẹ́ ẹ nígbà ẹ ní pàtì kan gidi kan tẹ́ ní fún society what the hell is kí ló ṣe yín gan pápá kí ló ṣe yín ìwọ tó ti ṣe ó ti wù àti Ọlábànjí àti PS Homes and Property àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn tó ṣe advert fún wọn bẹ́ẹ̀ ló máa ṣe pé ló máa ṣe fún Lizzy kí wàá ló ṣẹlẹ̀ ẹ bá wa ṣàlàyé kí nìkan tó wá ṣẹlẹ̀ at the end of the day ìṣúkọ́ tó wọn kí nìkan tó gbogbo wọn lé nígbà bẹ́ẹ̀ sọ Ọlábànjí irú ìròyìn ayọ̀ tẹ́ mú wá fún wa irú oríire tẹ́ ẹ fẹ́ kí a máa expect nígbà tí bàbá wa Ládọjà tó ló máa jẹ́ kí wọ́n gùn lẹ́mìí tí kò ní pawọ́ fún wa tí wọn ò ní kójú pé bá mi ṣe ètò yìí ṣe bẹ́ẹ̀ ni ilẹ̀ wa tẹ ló bímọ fún kínní láti ní ọba tí wọ́n ti ṣe ayẹyẹ báyìí fún tó bá ti mari èèyàn lẹ́gálì ní ilẹ̀ Yorùbá sí bọ́dà tí ẹni yẹn bá ní tọkọ bá ní àbí tíyàwó bá ní gbogbo àwọn ọba tó ń jẹ láti gbà ìsìn òsì tó lóyún tó ládùúgbò Fọlá bá bímọ 40 ó jẹ́ pé Mr. Lawal ló ní gbogbo ọmọ ẹ̀ tó wà bẹ́ẹ̀ Lizzy ẹni tó ń jẹ́ báyìí tó Fọlá náà ló jẹ́ legal wife tí Lizzy wá bímọ Fọlá ló lẹ́nu ọ̀dẹ̀ ní iṣẹ́ ìkàwé. àwọn tí wọn ò ṣọba tí wọn ò ṣèjòyè tí wọn ò ṣe politicians wọ́n travel kúrò ní ìlú ibi tí wọ́n wà inú iṣẹ́ làwọn wà níṣẹ́ lọ́wọ́ táwọn àṣàwọ̀ bá yọ ọmọ yẹn ilẹ̀ ṣe gbáná ẹ ṣe máa tọ́ra yẹn máa ṣe bí gẹ̀ máa ṣe kíní kílẹ̀ sá. wọ́n fi wọ́n wípé irú bàbá Ládọjà yìí ṣó jẹ́ contractor tí wọ́n bá gbé àpótí ìbò ayé máa tẹ̀lé wọn inú onílé àlejò ọmọdé àti àgbà máa dùn sí wọn nítorí iṣẹ́ rere tó wà lọ́wọ́ wọn. àwọn ọmọ ológo ológo tó ní ogo tó fi ohun tó ń ṣe business tó ń ṣe tó fi bá yà wọn nǹkan jẹ wọ́n ti ta kó ló fowó sí drug bọ́ síta kó ló fowó sí gbaná bọ́ síta kó nípa àwọn tó ń gbé ọjà ò kí ń fowó síbẹ̀ ò kí ò invest síbẹ̀ o lè o gbé bọ̀ tó àwọn tó ń gbé o máa ń fowó sí àbí bolo ti rówó tó ná ṣé kírìmù náà ló ta tó yẹn ṣé kírìmù náà ló ta tó yẹn ìpara tó ń lò tó òṣìṣẹ́ wẹ́n ní èmi lè kó polówó ọjà ṣe tí rí mi I'm 57 years old 57 see the way I'm shining. ẹ ti sọ wípé ẹ máa débẹ̀ ẹ dẹ̀ débẹ̀ ẹ̀yin ló kàn
èmi mo máa ń ṣe cream fún your own recommendation ni tó bá ti wá you tell me what you want àìmọye lọ́bẹ̀rẹ̀ àwọn Amẹ́ríkà mo bó ṣe post àwọn jàkọ́ lánàá ni go to US mi ò ṣe advertisement mi ò ṣe ìbọn kan ra in a low key with around àwọn customers mi don't trust me they still patronize me I have my job mi take no ráyè lọ sí tv production máa take time gan takes a lot of time. oyún ló kọ́kọ́ sọ̀rọ̀ ó fún yẹ lẹ́sẹ̀ kó kí n tó ń ta tó yọ lára ẹ̀ kó ṣó lára ẹ̀ náà kó ń ta cream kó ṣó lára ẹ̀ fita ló lò use fita wà ti blessing fita lè fi ṣe advertisement gbogbo kìíní ẹ̀ fita bọ̀rẹ̀ níjọ́ tó bọ́ra alẹ́ tàrí ẹ̀ àdúgbò ẹ̀ bó ṣe di pàlàpàlà. kí ni ìdùnnú tẹ fẹ́ ká máa expect bí o lè bẹ́yẹ ẹni tí yóò bàbá mi lágbèjà for now because wọ́n ẹ̀ṣẹ̀ débẹ̀ ni. a fi kọ́mẹ́ntì olórí púpọ̀ lẹ́bẹ̀ẹ́ tó bá mọ̀ di ọ̀rọ̀ kó lọ sórí YouTube kó béèrè lọ́wọ́ àwọn tó ní fídíò lọ́wọ́ I don't like tí mo tó ṣẹlẹ̀ ni mo sọ confam ni mo sọ so ẹ má dá lóhùn she's not a victim ó ti bully Lizzy kọjá sẹ́yìn n tó ṣe ló ń gbà receipt ìwà tó wù sẹ́yìn ló ń gbà lọ́wọ́ Lizzy mo dey trust Lizzy my play n tó ti ṣe 4-5 years ago láti 2018 tó ti ṣe contribution wọn nígbà tí dọ́kásì tó ń bully Lizzy receipt tẹ́bá anybody ti Lizzy bá gbà ètò àwọn tí ó sọ̀rọ̀ nínú wọn Lizzy ó sọ̀rọ̀ pa bọ̀ tó bá fi kórí ẹ̀ burú wá padà wá ó fẹ́ jà tí Lizzy bá fi lè mú ẹ mọ́wọ́ ẹ mọ̀ pé receipt wà lọ́wọ́ Lizzy you know her for that so please. ẹ wá bá mi ra aṣọ mo ṣe sẹ́ẹ̀sì lọ́wọ́ ẹ rí pé ṣọ́ọ̀bù aṣọ mi ti ń fà ó lọ ó mú yes bí o ṣe kò gbà aláròrò ò ní rà bẹ́ẹ̀ bàbá Tinubu lọ́wọ́ owó ọkọ̀ ẹ má wo bí mo ṣe dàdí pọ̀ èmi náà kọ̀ ẹ mo ṣe kàkọ́ pọ̀ bí àlùbọ́sà ẹni bá gba iye aṣọ tí mo wọ̀ ní comment section máa fún ní gift tó bá jẹ́ ọkùnrin máa fún gift tó bá jẹ́ obìnrin máa fún gift ẹni tó bá gba iye aṣọ tí mo wọ̀ ẹ kọ sí comment section tí mo fi dàbí àpò èlùbọ́ báyìí òun ni bí o ṣe kò gbà àdìrẹ tó gbà ski ṣẹ́tìrì ẹtìrì ó mú yes mo sọ fún yín pé mo ṣe sales lọ́wọ́ sales lọ lọ́wọ́lọ́wọ́ sales going ẹyọ kan táṣọ ikú lélẹ̀ ẹyọ kan tẹ́lẹ̀ ikú lélẹ̀ eléyìí bá ẹyọ kan tó kú lélẹ̀ olóríire kó wá jẹ́ àǹfààní ẹ̀ olóríire kó wá jẹ́ aṣọ iná ẹ̀yin tẹ́ bá mọ style this is the only one tó kù gbogbo tó kù tẹ́ bá gbọ́ ó ti lọ bó sọ fún yín pé sales ń lọ lọ́wọ́ ẹyọ kan táṣọ ìṣẹ́kù lélẹ̀ ẹyọ kan tó ṣẹ́kù ní ẹ̀yin tẹ́ bá lọ sí page mi lórí TikTok ẹ rí pé mo display ní ẹ ó pọ̀ rẹpẹtẹ síbẹ̀ lóríṣiríṣi ní style ẹyọ kan tó kù ní mi ò ṣe kò gbà kó lọ́lẹ̀ kó dowó bó ṣe wà yìí ó ṣe wà lásìkò tútù mo dẹ̀ ní complete one ẹ̀ tó ní ṣòkòtò náà tó tún ní gèlè mo dẹ̀ tún ní gown ẹ̀ this one is jacket ẹ kàn rárá jù sí irú bí mo ṣe kàpọ̀pọ̀ bí èlùbọ́ ìsìn tí mo dàbí àpò èlùbọ́ yìí òun ni ẹ kàn tún rárá gbélé lórí let's go there let's go there ṣe ti rí báyìí ṣe rí pé mú yes ẹyọ kan táṣọ ikú lélẹ̀ olóríire kó wá jàǹfààní ẹ̀ olóríire kó wá jàǹfààní ẹyọ kan tó kù yìí ẹyọ kan táṣọ ikú nìyí ẹyọ kan tó kù ní bó ṣe wà yóò lè protect yín fún òtútù ẹ dẹ̀ sì lè wọ̀ lásìkò sọ́mà tá a ṣì wáyé náà ẹ sì lè ṣe kí ni ẹ sì lè wọ̀ sọ ẹyọ kan tẹ́lẹ̀ náà ṣẹ́kù lélẹ̀ olóríire alálùbáríkà tí ò ní wọṣọ ìyà tí ò ní wọṣọ ẹ̀sìn ẹ wá bá mi jàǹfààní àwọn kọ̀ọ̀kan tó kù yìí ẹ wọlé náà sí ó ti fẹ́ tán ìgbà tí mo wà nílé mi ò ráṣọ ìta ìgbà tí mo dé ṣọ́ọ̀bù làwọn èèyàn mọ bó ṣe fáìn tó òun ni wọ́n ti fẹ́ kó tán look how beautiful it is gbogbo ẹ̀yin mọ́mì mi ó wà on sales òun náà wà on sales mo ní another colour fẹ́lẹ̀ mo ní another colour another Ankara ló wà sàlẹ̀ so Ankara another one wà ẹ bá mi share ètò ẹ̀ ní dààmú so mo ní wọn bẹ́ẹ̀ sales kó lọ́lẹ̀ kó dowó sẹ́ẹ̀sì ló bá dé ẹ wo búbù yìí ẹ wo búbù yìí bó ṣe fine sẹ́ẹ̀sì ni mo ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí sí mo sì ń ṣe sẹ́ẹ̀sì lọ́wọ́ òun ni wọ́n ti fẹ́ kó wọn tán àwọn tó mọ iyì ẹ̀ àwọn tó mọ̀ pé aṣọ gidi nílẹ̀ ní kí ẹ fi ṣe sẹ́ẹ̀sì o kò dẹ̀ ta lówó tó pọ̀ ẹ tètè wá láti ti iṣẹ́ mọ̀ pé dọ́là ti ń fọ́ tí dọ́là bá dẹ̀ ti fọ́ a máa gbé ìṣirò lé ní ẹ sì lè bá ń sìn òun ní ẹyọ kan tẹ́lẹ̀ náà ṣẹ́kù nìyí eléyìí náà mú ní kọ́lọ́kọ́lọ́ this is the only last one búbù ni very beautiful when you put it on you will see how pretty it is when I tell you I have beautiful fabrics here trust me you can rock it to any event
any event ẹ wọ lọ síbẹ̀ òun ní this one have 2 side pockets eleba ìsìn style yìí 3/4 ẹyọ oró kan ṣoṣo báyìí ló ṣẹ́kù ẹyọ oró kan òun mo rà fọgbọ́n mo bí tí mo fi sí yẹn ní 3/4 style ẹyọ oró kan ló ṣẹ́kù wọ́n ti kó tán which is this colour máa lọ wo hanga tínú showroom bẹ́yẹn náà sìn ṣẹ́tìrí very beautiful 3/4 ẹ wọ lọ surface ẹ wọ lọ church ẹ wọ lọ anywhere mi ò ṣe kò gbà lọ́lẹ̀ kó dowó ẹ pè mí mo sọ fún yín mo ní èyí tí mo fi wọ̀nyí sí ẹyọkan ẹ̀ ló ṣẹ́kù eléyìí náà sí méjì ẹ̀ tó ṣẹ́kù lélẹ̀ ok mẹ́ta 3/4 tẹ́lẹ̀ ṣẹ́kù lélẹ̀ òun ní lọ́lẹ̀ kó dowó mi ò ṣe kò gbà bonanza promo lọ́lẹ̀ kó dowó wọ́n ti fẹ́ kó tán ẹ̀yin náà tètè wá jẹ́ fatiti yín bẹ̀ ẹ lè rà pamọ́ fọ́dún ẹ lè rà pamọ́ ẹni pàtì tẹ́ bá fẹ́ lọ ẹ rọra fi kọ́yé sí ẹ wọlé iná oníṣòkòtò méjì ẹ̀ péré ló ṣẹ́kù wọ́n ti kó tán eléyìí oníṣòkòtò méjì péré ló ṣẹ́kù òun náà ti fẹ́ tán mẹ́wàá èdè ni mo ní tẹ́lẹ̀ so ẹ pè mí ẹ wá ra aṣọ wà àwọn aṣọ tún ní bíbá yìí náà ẹ wọlé náà ẹyọ pẹ̀lẹ́ tó ṣẹ́kù lélẹ̀ just one wọ́n ti ra gbogbo kọ́lọ́kọ́lọ́ ẹ̀tọ́ mo máa sọ fún yín pé ẹni aṣọ tẹ bá rí lọ́wọ́ mi mo máa ní ó kéré jù 5 which is different colours so ẹyọ kan tẹ́lẹ̀ ṣẹ́kù lélẹ̀ báyìí ní colours àti style for this ẹyọ kan tó ṣẹ́kù ní àwọn another one ló tún wà so ẹ pè mí ẹlẹ́bàá ìsìn ẹ wọlé méjì tẹ́lẹ̀ ṣẹ́kù náà tún lélẹ̀ ṣẹ́tìrí ẹ̀yìn ẹ̀ ṣẹ́tìrí wájú ẹ̀ ẹ̀ tí pẹ́ the same style different colours so méjì tẹ́lẹ̀ náà ṣẹ́kù ní ẹ̀yin tẹ́ bá ga tẹ́ sọ́ra mo ní àwọn aṣọ tó máa fine lára yín gbogbo ẹ̀yin tẹ́ bá ga tẹ́ sọ́ra tẹ́ kì í ṣe dáńkọ ara wa bíi tèmi báyìí o ẹ̀rí pé mi sì dáńkọ ara wa ni mi mo tún wá kàkọ̀pọ̀ aṣọ 4 mo ti sọ yáṣọ tí mo wọ̀ tí mo dẹ̀ fẹ́ fáwọn èèyàn gift kọ́ lọ ṣàánú mi òtútù yẹn ò bá mi lẹ́jẹ̀ mọ́ àtọ̀ so gbogbo ẹ̀ ló wà available àwọn léèsì náà ó wà sales mo ṣe sales àwọn yẹn náà lọ́wọ́ gbogbo ẹ̀ sales ó ń lọ lọ́wọ́ lórí àwọn aṣọ mi báyìí sìn sales ń lọ lọ́wọ́lọ́wọ́ ṣé mo pé wé kíní tí ń bọ̀ winter ti dé tán so sales ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí sìn yìí ẹ tètè wá ra àwọn títí yín ṣe rí yàtọ̀ sáwọn tí mo fi wọ̀nyí àwọn aṣọ wà nínú ilé lórí shelf tí mo tò wọ́n jọ síbẹ̀ náà so èyí tẹ́ bá ti fẹ́ ẹ pè mí lórí WhatsApp àjọ ṣe video call máa display ọjà fún yín pápápá má dé bá yín send ẹ ṣe rí nǹkan tẹ́ bá rà ń sẹ́lẹ̀ má rà tó bá yá mọ́ ṣe rí aṣọ tabata ní tí n bá tà náà tábà kí máa kóyàn mọ́ra mi ó ti mọ́ mi lára mo dẹ̀ mọ́ pọ́nlọ́wọ́ máa ṣe kò ní jẹ́ mi nìkan máa tajà mi mọ́ màá láwọn ọmọọṣẹ́ so màá lè máa sọ pé ta bá so aṣọ tí mo bá tà ní $40 sìn bí dọ́là ṣe ń já lọlẹ̀ yìí ṣe mọ̀ pé ó máa padà di bíyà 60 because màá gbé ìṣirò lé so ohun tó bá gbà òun la máa fún so ẹ̀yin tẹ́ bá fẹ́ ra aṣọ ẹ tètè wá láti ti yín yàtọ̀ kó má já ṣoko kó jáwọ́ spiritual products àwọn nǹkan èlò àdúrà ló gbá agbára kọ́ inú mi àmọ́ ọ̀dọ̀ ayọ̀ mi àmọ́ àkú nítorí pé kí ni ohun tí mo gbé dání dá mi lójú ó dá mi lójú ra spiritual items lọ́wọ́ mi kẹ́ lò ó kẹ́ rí iṣẹ́ ìyanu Ọlọ́run kẹ́ tún introduce àwọn èèyàn sí mi that is my own belief that is how I do my own business tẹ́ bá ra nǹkan lọ́wọ́ mi tó bá wà okay àbí tẹ́ ra iṣẹ́ tẹ́ lò lọ́wọ́ mi tí ẹ rí ìyanu Ọlọ́run ẹ tún fún mi ní customer so ẹ pè mí ẹ patronize mi tó bá dẹ̀ jẹ́ àwọn wíìgì náà ní bí iṣẹ́ sẹ́ẹ̀sì wíìgì o but àwọn wíìgì wà lóríṣiríṣi mo láwọn wíìgì lóríṣiríṣi so ẹ pè mí anything tẹ́ bá fẹ́ tó bá dẹ̀ jẹ́ àwọn jewelries náà ni àwọn jewelries àwọn consume set consume jewelries ó wà maybe the when next ibi tato àwọn jewelries sí ibẹ̀ ni màá jókòó sí fi ṣe program ẹ lè mọ ibi tí mo tún tó wọ̀nyẹn náà sí ní inú store mi báyìí mo sọ fún yín pé store mi tóbi kọ́ lọ kó ṣe ìyanu fún mi
kí túbọ̀ ráàánú gbà kí rówó rajà so bó ṣe jẹ́ nìyẹn ẹ pè mí kẹwàá rajà ojú òní tí bákan náà product iléeṣẹ́ tí ẹ natural aba we have just one diabetes left and we have one gẹ̀dígẹ̀dí left adẹ̀ní kí ló ti ń pè high blood pressure méjì ló wà lẹ́sọ̀ èyí tẹ́ bá nídìí ẹ̀yin tẹ́ bá nídìí original oyin tó original gidi tó jẹ́ confam oyin ṣẹ́rí a lot of people dá oyin mọ̀ èmi gan ó pẹ́ kí n tó dá oyin mọ̀ mo fẹ́ sọ pé bá tí mo bẹ̀rẹ̀ sí ní ta oyin gan mo bẹ̀rẹ̀ sí ní mọ̀ pé yes this is oyin original tí ẹ bá rí tí ẹ bá dé síbì kan tó bá pẹ́ níbẹ̀ ó máa wú yìí tó máa fi dì oyin fake ló máa dì tó máa di ṣúgà mọ́lé òun máa wú síbẹ̀ ni ó máa wú tẹ́ bá ṣí báyìí ẹ feel ẹ pé yes òun rẹ̀ gan lásán confam ẹ ti mọ̀ pé original oyin lélẹ̀ tẹ́ bá wá tún wá tọ́lá ẹ ti feel ẹ pé yes ó confam so mo ní original oyin lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ̀yin tẹ́ bá fẹ́ rà ojú òní tí kò dẹ̀ síbi tí mi ò sẹ́ẹ̀dì ọjà sí ẹ̀yin tẹ́ bá dé jẹ́ pé ṣe lẹ́ need àwọn spiritual something ẹ need àwọn nǹkan tẹ́ ẹ face ẹ pè mí ẹ ṣàlàyé fún mi ọlọ́run lọ́bọ olùtọ́ni atọ́wasọ́nà àmọ́ irú iṣẹ́ tí màá gbé ránṣẹ́ sí yín tẹ́ máa lò tẹ́ dẹ̀ máa ní testimony tẹ́ máa rí ìyanu ọlọ́run so àníwì jù bẹ́ẹ̀ lọ lórí ètò Lady K Ìfẹ́ Olúwa show the baby of Oduduwa nation no going back Oduduwa nation no going back no retreat ẹ bá mi parí ẹ̀ sí comment section no surrender ẹ bá gbàgbé láti subscribe sí YouTube channel mi kẹ́ tọ́ notification bell ire o.